inú mi dùn gan ni o. I'm super excited. Inú mi dùn. Mo dúpẹ́ f'Ọlọ́run for yet another year. Torí he has always been looking up to year wọ́n ti always máa ń sọ pé 40th birthday àwọn. A dẹ̀ dúpẹ́ f'Ọlọ́run pé adájọ́ ọjọ́ pé a dẹ̀ wà lálàáfíà, kábíyèsí wà lálàáfíà, àwọn ọmọ ìlú ò dàrú, dúpẹ́ f'Ọlọ́run. Kábíyèsí is a very humble man, very very humble. That Kábíyèsí is a teacher to me, is a mentor to me. He has taught me, wọ́n ti kọ́ mi ní a lot of things. Mo ti kọ́ sùúrù látara wọn, mo ti kọ́ tolerance látara wọn. Kábíyèsí is everything you can want in a father, in a husband, in any man, in every man. Is everything. Mo wá bá kábíyèsí ọba Nurudeen Ọ̀ṣọ́jà ọba tìlú Ìkógbó. Mo wá bá wọn ṣe ọjọ́ òbí torí wọn lẹ́nu tó bá bá láyọ̀ yọ̀ ó dènà kóun náà yọ̀. Àdúrà mi fún un ní pé ó ti fọmọdé joyè á fi àgbà á fi lò ọmọdé lájọ fi joyè àjọ fi àgbà lò àpèrè náà ò ní gbóná mọ́ ń dì ọ̀pá àṣẹ ò ní dá mọ́ lọ́wọ́ aṣọ ẹnu ọba ò ní kú kò ní ṣàwọn olórí kò ní ṣàwọn ọmọ ọba kò ní ṣàwọn ọba náà ìlú náà á dẹ̀ tó àbà gbogbo ìlú Àwórì pátápátá ìbàjẹ́ ò ní wọ ọbẹ̀. Mo jẹ ọba gẹ́gẹ́ bí Oníkòkó ti ìlú Ìkógbó ní 2007 ní age of 26 so lẹ́ni 2021 mo pé ọdún 14 lórí ìtẹ́ mo dẹ̀ pé 40 ọdún lórí ilẹ̀ alàyè lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà